tí Alhaji Oríyọmí Hamzat tí ó bá múra dáadáa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, tí Oríyọmí Hamzat tí kò bá múra dáadáa, ẹ padà wẹ̀sùn Súrì, ẹ padà wọkàn lẹ́sẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ wọlé Súrì. Mo mọ̀ pé ìgbésẹ̀ tẹ́ fẹ́ padà gbé bẹ́ẹ̀ ṣe wáyé allegedly ni o. Mo mọ̀ pé ìgbésẹ̀ tẹ́ padà gbé bẹ́ẹ̀ ṣe fẹ́ wáyé ẹ sọ pé ẹ fẹ́ wú Àgídìgbò. Ẹ má fi ọ̀rọ̀ Súrì, ẹ má jẹ́ kẹsàn-án rẹ̀ òkè lórí Oríyọmí Hamzat o. Ẹ má ní lọ́kàn wípé ẹ fẹ́ fi wíwú Àgídìgbò, pé ẹ fẹ́ fi ká owó Oríyọmí Hamzat, ẹ fẹ́ fi ká kò. Mo mọ̀ wípé Ọ̀sìlárì tó wà ní ẹ̀wọ̀n ní Agodi, èmi mọ̀ wípé wọ́n padà lọ bá Ọ̀sìlárì negotiate ní àpapọ̀, wọ́n lọ bá negotiate pé àwọn yọ jáde kúrò lẹ́wọ̀n o, àmọ́ ó ṣiṣẹ́ fún ẹgbẹ́ wa. Wọ́n lọ tẹ aṣọ àkọọ́dù jáde lọ́pọ̀ yanturu tí wọ́n sì fi máa dáná káàkiri ẹ lọ kọ́lẹ̀ láti fi bà orúkọ Oríyọmí Hamzat jẹ́. Torí tẹ́ ẹ mọ̀ pé ẹ fi lè ká Oríyọmí lọ́wọ́ kò, torí ìṣòro kan ṣoṣo tẹ́ ẹ ní nínú ẹgbẹ́ yín, nínú ẹgbẹ́ tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ìṣòro ẹnìkan ṣoṣo tẹ́ ẹ ní ó ní Alhaji Oríyọmí Hamzat. Àwọn Yorùbá sì máa ń sọ̀rọ̀, wọ́n máa ń pè wípé olóòótọ́ kì í lẹ́nu. Ẹnjìnìà Olúṣèyí Mákindé tẹ́ ẹ jẹ́ gómìnà wa nípìnlẹ̀ Ọ̀yọ́ lásìkò yìí, ẹ̀yin ni mo fẹ́ pè sí àwọn àkíyèsí kan. Òótọ́ ọ̀rọ̀ yìí ó lè korò lára yín, àmọ́ àwọ̀ sọ ní ti ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún yín láàárọ̀ yìí. Gbogbo èèyàn ló mọ̀ wípé ẹni tí wọ́n ń pè ní Súrì, gbogbo ayé ló mọ̀ wípé ẹ̀sùn tí wọ́n fi kan ẹni tí wọ́n ń pè ní Súrì ẹ̀sùn tí ò dáa ni, ẹ̀sùn tí ò bójúmu ni. Àmọ́ lábẹ́ òfin ilé ẹjọ́ ló yẹ kẹ́ ẹ gbé Súrì lọ, kò yẹ kẹ́ ẹ lọ wó ilé rẹ̀ bẹ́ẹ̀ sí wó òun. Ilé ẹjọ́ ló láṣẹ láti ṣe tí wọ́n bá wù fún un. Àrà tí ilé ẹjọ́ bá àrà tó bá wù ilé ẹjọ́ ń ló lè fi ọkùnrin tí wọ́n ń pè ní Súrì yẹn ló lè fi dá. Ẹ tí ì gbé lọ ilé ẹjọ́ rárá tẹ́ ẹ fi ní kí wọ́n lọ wó ilé rẹ̀. Òṣèlú yé mi dáadáa, mo sì mọ tí wọ́n ń pè ní òṣèlú. Ẹ ti kí òṣèlú bọ ọ̀rọ̀ Súrì, ẹnjìnìà Olúṣèyí Mákindé. Òṣèlú agbára ilẹ̀ lò lé Súrì lórí. Mo fẹ́ kẹ́ ẹ rántí wípé nígbà tẹ́yìn náà fẹ́ ṣe ẹ̀kejì, Súrì náà ti wà lára àwọn tó tẹ̀lé yín rí o. Súrì ti wà lára àwọn tó tẹ̀lé yín rí. Òun àti Ọ̀sìlárì wọ́n jọ ń tẹ̀lé yín ni, torí gbogbo wa la mọ̀ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ Ọ̀sìlárì ní Súrì jẹ́. Orí bíbẹ́ kọ́ wá lóògùn orí fífọ́, kò yẹ kó jẹ́ wípé ẹ lọ wó ilé rẹ̀ bẹ́ẹ̀ sì wó ilé rẹ̀ yẹn. Ọwọ́ agbára ni wọ́n ń pè yẹn, kì í ṣe wípé wọ́n yóò fi lọ dájọ́, ẹ dájọ́ látọwọ́ ara yín ni. Kọ̀dẹ̀ sí nǹkan kan tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹnjìnìà Ṣèyí Mákindé, torí wípé ẹ rí wípé Súrì ó ń tẹ̀lé Oríyọmí Hamzat àti wípé ó fẹ́ ṣiṣẹ́ fún ẹgbẹ́ àkọọ́dù ni. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹ ti kéèsì Súrì gan, ó ṣeé ṣe kó jẹ́ kó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá tipẹ́tipẹ́. Ó ṣe wá jẹ́ wípé àsìkò tẹ́ ẹ rí pọ̀ mọ́ Oríyọmí Hamzat, àsìkò tẹ́ ẹ rí nínú ẹgbẹ́ àkọọ́dù, ó ṣe jẹ́ pé ilẹ̀ lọ wó ilé rẹ̀. Dájúdájú òṣèlú lẹ kìbọ́ kínní yìí, òṣèlú lẹ kìbọ́ lẹ fi lọ wó ilé rẹ̀, torí ilé ẹjọ́ ló láṣẹ láti ṣe ohun tó wù fún Súrì. Ọ̀rọ̀ tá à ń sọ gan, tí Alhaji Oríyọmí Hamzat tí ó bá múra dáadáa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, tí Oríyọmí Hamzat tí kò bá múra dáadáa, ẹ padà wẹ̀sùn Súrì, ẹ padà wọkàn lẹ́sẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ wọlé Súrì. Mo mọ̀ pé ìgbésẹ̀ tẹ́ fẹ́ padà gbé bẹ́ẹ̀ ṣe wáyé allegedly ni o. Mo mọ̀ pé ìgbésẹ̀ tẹ́ padà gbé bẹ́ẹ̀ ṣe fẹ́ wáyé ẹ sọ pé ẹ fẹ́ wú Àgídìgbò. Torí tẹ́ ẹ mọ̀ pé ẹ fi lè ká Oríyọmí lọ́wọ́ kò, torí ìṣòro kan ṣoṣo tẹ́ ẹ ní nínú ẹgbẹ́ yín, nínú ẹgbẹ́ tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ìṣòro ẹnìkan ṣoṣo tẹ́ ẹ ní ó ní Alhaji Oríyọmí Hamzat. Ìgbàgbọ́ yín ni wípé Tinubu ló ní gbogbo Nàìjíríà. Ìgbàgbọ́ ti yín ni wípé ẹ̀yin gangan mọ̀ wípé Tinubu máa ṣe ẹlẹ́ẹ̀kejì, àmọ́ bí Tinubu bá gba gbogbo state, ìgbàgbọ́ yín ni wípé ẹ̀yin lẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, gbogbo agbára lẹ wá fẹ́ lò láti rí wípé Tinubu ò win president election ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo agbára lẹ fẹ́ lò wípé APC ò win ní gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ sì mọ̀ wípé ẹnìkan ṣoṣo tó lè fún yín ní wàhálà ń Alhaji Oríyọmí Hamzat. Àmọ̀ràn tí màá wá gbà yín rè, ẹ má fi ọ̀rọ̀ Súrì, ẹ má jẹ́ kẹsàn-án rẹ̀ òkè lórí Oríyọmí Hamzat o. Ẹ má ní lọ́kàn wípé ẹ fẹ́ fi wíwú Àgídìgbò, pé ẹ fẹ́ fi ká owó Oríyọmí Hamzat, ẹ fẹ́ fi ká kò. Gbogbo èèyàn ló lè lóun fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan lábẹ́ òfin. Ẹni tó bá wúyàn lèèyàn lè tẹ̀lé lábẹ́ òfin. Ìdúró wa lè papọ̀, ìrònú wa sọ̀tọ̀ọ̀tọ̀. Oríyọmí Hamzat ò ní nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ Súrì. Ẹ má lo òṣèlú fún Oríyọmí Hamzat o láti fi borúkọ Oríyọmí jẹ́, torí mo àmọ̀ yín dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá kì í sọ̀rọ̀ báyìí, àmọ̀ yín. À ń bẹ̀ yín ni o, ẹ má ní lọ́kàn pé ẹ fẹ́ wó Àgídìgbò. Ẹ wá má ní lọ́kàn wípé bí ẹ ṣe fi Súrì, bẹ́ẹ̀ ṣe ti Súrì mọ́lẹ̀ yìí, tàbí tẹ́ ń wá Súrì, tàbí tẹ́ ń lọ́wọ́ agbára lé Súrì lórí. A mọ̀ wípé àsìkò tẹ́ fẹ́ ṣe election, a mọ̀ wípé àsìkò yẹn ìní ẹ bá Ọ̀sìlárì tó jẹ́ pé yín gangan lẹ́tì mọ́lé. Èmi mọ̀ ìpẹ́ padà lọ́ba negotiate inú prison tó wà allegedly. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn òdodo, ẹ lọ kan tí mo fẹ́ sọ ilẹ̀ dáadáa. Mo mọ̀ wípé
Ọ̀sìlárì tó wà ní ẹ̀wọ̀n ní Agodi èmi mọ̀ wípé wọ́n padà lọ bá Ọ̀sìlárì negotiate ní àpapọ̀, wọ́n lọ bá negotiate pé àwọn yọ jáde kúrò lẹ́wọ̀n o, àmọ́ ó ṣiṣẹ́ fún ẹgbẹ́ wa, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o, ẹ lọ kọ́lẹ̀ ní tí ó ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò mọ̀ pé ẹ mọ̀ ń sọ tí ojú mi ò rí, mò ń ṣe bákan, á sì ráwọn olórí ibú mi tí wọ́n kọ̀mẹ́ǹtì tí ò da lórí comment section, ìyẹn ò tiẹ̀ kan èmi ná. Àmọ́ tí yóò padà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí bàbá àmọ̀ye tèmi jẹ́, gẹ́gẹ́ bí ẹni tí máa rìnà ọjọ́ iwájú òṣèlú lẹ̀ tí èmi jẹ́, ẹ lọ kan tí mo sọ yìí lẹ̀, wọ́n padà lọ bá Ọ̀sìlárì negotiate ní ọgbà ẹ̀wọ̀n pé kó ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú kan allegedly. In tí mo wá fẹ́ sọ kányìn fún ẹ̀yin tẹ́ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ọ̀pọ̀lọpọ̀ aṣọ àkọọ́dù ni wọ́n lọ tẹ̀ báyìí tí wọ́n fi máa ṣiṣẹ́ ibi káàkiri, tí wọ́n wà máa wí ẹ̀sùn yẹn mọ́ Oríyọmí Hamzat lẹ́sẹ̀ torí òun ló fẹ́ díje dupò gómìnà lẹ́gbẹ́ àkọọ́dù. Wọ́n dẹ̀ mọ̀ pé òun nìṣòro wọn, Oríyọmí nìkan nìṣòro tí wọ́n ní o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọn mọ̀ nítorí Yọmí báwo kíní kan kò sí nítorí Yọmí ó ṣe, Oríyọmí èso olóṣèlú. Mo fi Ọlọ́run tó lẹ̀mí mi búra, Oríyọmí Hamzat nìṣòro kan tí gbogbo olóṣèlú ní lọ́yọ̀ state. Lọ́yọ̀ state tá a wáyé o, Oríyọmí nìkan ni problem wọn. Torí Oríyọmí ò ní báyàn negotiate ìbò, wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti pa ẹnu Oríyọmí Hamzat mọ́. Mò ń sọ fún gbogbo èèyàn, ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo rí Oríyọmí rí, ẹ̀ẹ̀kan tí mo rí inú ọgbà ẹ̀wọ̀n Lágodi nígbà tí wọ́n jọ ti òun àti Queen Naomi tí wọ́n jọ rán wọn Lágodi, ìdí mo rí mi ò lórí ọ̀fẹ́ láti dínà mọ́ Oríyọmí lọ́wọ́. Oríyọmí ò fún mi 1 naira, mi ò tẹ́ kọ́bọ̀ rẹ̀ mọ́lẹ̀ rí, èyí sì mọ ẹyàn kankan tó lè mú mi mọ́, èmi ń ṣe tèmi fọ́lọ́ ni o. Wọ́n lọ tẹ aṣọ àkọọ́dù jáde lọ́pọ̀ yanturu tí wọ́n sì fi máa dáná káàkiri, ẹ lọ kọ́lẹ̀ láti fi bà orúkọ Oríyọmí Hamzat jẹ́.